A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùgbé ìlú Maiduguri ni wọ́n ti di aláìnílé lórí tí iléeṣẹ́ ọgbà ìwà àtúnṣe rí ẹlẹ́wọ̀n 3 mú padà lẹ́yìn tí wọ́n já ọgbà ẹ̀wọ̀n tí 80% àwọn ẹranko ní ọgbà ẹranko Sanda Kyarimi Park Zoo ṣègbé dànù bí ìpínlẹ̀ Borno ṣe ń kojú ẹ̀kún omi tí ó burú jùlọ láàrin 30 ọdún sẹ́yìn. Èyí ló mú Ààrẹ Bọ́lá Tinubu tí ó wà ní ilẹ̀ òkèèrè lọ́wọ́lọ́wọ́ pè fún kí wọ́n kó gbogbo àwọn olùgbé tí ẹ̀kún omi ti ṣe ìjàmbá kúrò. Ìdá 70 nínú ọgọ́rin 70% ìlú Maiduguri ni omi ti gbà gẹ́gẹ́ bí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ṣe jábọ̀. Lára rẹ̀ ni ààfin Shehu Borno, Umar Garba El-Kanemi, olú iléeṣẹ́ ìjọba, Post Office, Ìtẹ́-Òkú, Lagos Area, Bolabu Lane, Gwange, Monday Market, iléeṣẹ́ ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ àti Kofa Shehu. Agbẹnusọ fún àjọ NEMA Manzo Ezekiel sọ fún akọ̀ròyìn wípé àwọn agbègbè kan tí òun mọ̀ tí ó ṣe wípé orí òkè ni wọ́n wà, gbogbo rẹ̀ ni wọ́n ti bọ́ sábẹ́ omi. Ó ní ọ̀pọ̀ ni ó ti há sábẹ́ omi, àwọn mìíràn sùn lọ́wọ́, wọ́n jí ni wọ́n bá ara wọn lábẹ́ omi. Agbẹnusọ ní Borno's Flat Ground Geology ní ó jẹ́ kí ó rọrùn fún omi yìí láti ṣàn dé gbogbo agbègbè ìlú Maiduguri, bí ó ti fi kún un wípé àrọ̀rọ̀dá òjò ni ó jẹ́ kí ibú omi Alau Dam kún àkúnwọ́ sílẹ̀. Gbogbo akitiyan wọn báyìí ni láti ṣe àwárí àwọn tí ó ṣì há sínú omi kí wọ́n sì ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí ó ní ìjàmbá. Bí ó tilẹ̀ jẹ́ wípé Manzo ní NEMA kò tíì lè sọ iye àwọn tí wọ́n ti di aláìnílé lórí títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n ó ní pẹ̀lú 70% tí ó ti wà lábẹ́ omi, ó ṣeéṣe kí iye ènìyàn tí ìjàmbá yìí dé bá lé ní 800,000. NEMA ní ìjọba ìpínlẹ̀ ti ń gbé ìgbésẹ̀ láti kó àwọn wọ̀nyí lọ ibòmíràn. Èyí ló mú wọn ṣí ìpàgọ́ Ogunléndé 3 láti gba àwọn tí ìjàmbá yìí dé bá. Manzo ní àwọn tí ó lẹ́bí nítòsí ti lọ darapọ̀ mọ́ ẹbí wọn, àwọn tí kò ríbi gbà ti kọjá sí Bakassi Camp. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Borno ṣe àpèjúwe ìjàmbá yìí gẹ́gẹ́ bí èyí tó burú jáì. Adarí gbogbogbò àjọ Bangindo Muhammad sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé àwọn wá láti wá pín ohun amáyédẹrùn. Guzari ní bí òun ṣe ń sọ̀rọ̀ báyìí, àwọn náà ti há pẹ̀lú àwọn tí àwọn wá dóòlà. Ààrẹ Bọ́lá Tinubu fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìjọba ìpínlẹ̀ àti ará ìlú, pàápàá jùlọ àwọn ẹbí tí wọ́n pàdánù ọ̀nà àtijẹ àti mú wọn sí ẹ̀kún omi, bí ó ti fi dá gómìnà Babagana Zulum lójú wípé ìjọba àpapọ̀ ti ṣetán láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn wá ọ̀nà àti mú ayé dẹrùn fún àwọn tí wọ́n ní ìjàmbá ẹ̀kún omi. Lánàá ni igbákejì ààrẹ Kashim Shettima dé sí Maiduguri láti wo bí nǹkan ṣe rí. Shettima ti darí àwọn àjọ ìjọba kí wọ́n tètè pèsè ohun amáyédẹrùn fún àwọn wọ̀nyí. Bákan náà ni Chief Whip Senator Ali Ndume náà fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí àwọn ará ìpínlẹ̀ Borno lórí ìjàmbá ẹ̀kún omi. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas, mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris, Atiku Abubakar, gbogbo wọn ni wọ́n fi ìbánikẹ́dùn wọn hàn bí wọ́n ti pe ìjọba àpapọ̀ kí wọ́n tètè ṣe ìrànlọ́wọ́. Ìròyìn jábọ̀ wípé apá kan ọgbà ìwà àtúnṣe wó lulẹ̀ látàrí ẹ̀kún omi. Èyí ló mú ẹlẹ́wọ̀n tó lé ní 200 sá mọ́ wọn lọ́wọ́. Agbẹnusọ ọgbà ìwà àtúnṣe ẹ̀ka Borno, Bala Adamu, fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí ó ti ní 3 nínú àwọn ẹlẹ́wọ̀n yìí ni wọ́n rí mú padà lánàá. Ó ní ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti pààrọ̀ ilé fún àwọn ẹlẹ́wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ìjọba àpapọ̀ kọ ẹ̀sùn tí àjọ olókoòwò orílẹ̀-èdè United Kingdom fi kàn wọ́n wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́jú mọ́lẹ̀ bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero. Ìjọba àpapọ̀ tẹnumọ́ wípé ẹnikẹ́ni pẹ̀lú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ kò kọjá òfin ilẹ̀ Nàìjíríà. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi ọwọ́ ṣìkún òfin mú Ajaero ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe lójúnà àti rin ìrìnàjò
lọ United Kingdom láti bá wọn kópa nínú ìpàdé àjọ olókoòwò. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ni wọ́n ti sọ wípé àjọ DSS ti fi ọwọ́ ṣìkún òfin mú Àjàrò nítorí ó kọ̀ láti jẹ́ ìpè agbófinró lórí ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó ní ohun tí kò ṣẹlẹ̀ ni wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ìjọba àpapọ̀ kí Àjàrò tó gba ìyọ̀ǹda lẹ́yìn tí ó ti wí tẹnu rẹ̀ fún àjọ DSS. Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ DSS ti yọ̀ǹda ìwé ìrìnnà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbà. Èyí ń wáyé bí DSS ṣe sọ lánàá wípé kíkàn tí àwọn kàn sí iléeṣẹ́ SERAP ní ìlú Àbújá kò túmọ̀ sí wípé àwọn lọ ṣe ìkọlù. Ìwádìí lásán ni ikọ̀ wọn lọ ṣe. Ṣùgbọ́n igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ti kan ìjọba àpapọ̀ lábùkù lórí bí wọ́n ṣe mú Àjàrò tí wọ́n tún gba ọ́fíìsì SERAP. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé àjọ DSS ti kó ara wọn kúrò ní ọ́fíìsì SERAP tí wọ́n ń dọdẹ rẹ̀ láti ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti bu mílíọ̀nù $10 fún ọ̀kọ̀ọ̀kan àwọn 10 tí wọ́n pè sílé-ẹjọ́ lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n gbìyànjú àti gbàjọba Ààrẹ Bọ́lá Tinubu láàrin ọjọ́ 1 sí ọjọ́ 4 oṣù kẹjọ ọdún yìí. Adájọ́ Emeka Nwite ni ó gba ìyọ̀ǹda wọn lónìí bí ó ti ní kí wọ́n pèsè onídùúró kọ̀ọ̀kan tí ó ń fi ìlú Àbújá ṣebùgbé pẹ̀lú iye kan náà. Bákan náà ni onídùúró wọ̀nyí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ohun ìní láàrin ìlú Àbújá kí wọ́n sì jọ̀wọ́ gbogbo ìwé-ẹ̀rí ilé wọn sí ilé-ẹjọ́ pẹ̀lú ìwé ìbúra sworn affidavit. Adájọ́ ní afẹ̀sùnkàn àti onídùúró gbọ́dọ̀ yọ̀ǹda ìwé ìrìnnà pẹ̀lú àwòrán pélébé 3 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yà recent passport photograph sí ilé-ẹjọ́ kí wọ́n tó wá ṣe ìkìlọ̀ wípé àwọn afẹ̀sùnkàn wọ̀nyí kò gbọdọ̀ bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn kankan títí ìgbẹ́jọ́ yóò fi wá sópin. Adájọ́ pàṣẹ kí àwọn afẹ̀sùnkàn wọ̀nyí wà nínú ọgbà ẹ̀wọ̀n títí wọ́n á fi yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda wọn kí ó tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 27 oṣù kẹta ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Fúnkẹ́ Akíndélé ti fi ìdùnnú rẹ̀ hàn sí àǹfààní tí yóò ní láti ró 175 àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lágbára tí wọ́n lọ́wọ́ nínú fíìmù rẹ̀ tó ń bọ̀ lọ́nà tí wọ́n pe àkọlé rẹ̀ ní Everybody Loves Jennifer. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ó ti ṣe àfihàn àwòrán ikọ̀ rẹ̀ bí ó ti ń gbóríyìn fún wọn fún akitiyan wọn láti ṣe àṣeyọrí. Akíndélé ní tìkára òun ni òun kó owó fíìmù ọ̀hún sílẹ̀ bí ó ti ṣe àfihàn ìwúrí rẹ̀ láti pèsè alábàáṣiṣẹ́pọ̀ tó dáńgájíá tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀dọ́ tí wọ́n ń ṣe àfihàn ẹ̀bùn àmútọ̀runwá wọn. Bákan náà ni ó mọ rírì ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ará orílẹ̀-èdè Ghana tí wọ́n wà lára ikọ̀ rẹ̀ bí ó ti tẹnumọ́ àfojúsùn rẹ̀ láti ró ìran tó ń bọ̀ ní agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Technical Director fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà NFF Austin Eguavoen ti sẹ́ wípé òun kò tíì jọ̀wọ́ ipò òun gẹ́gẹ́ bí adelé akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles lẹ́yìn ìdíje méjèèjì 2025 AFCON qualifiers tako Benin Republic àti Rwanda. NFF ni ó yan Eguavoen lẹ́yìn tí wọn kò rí ọ̀nà àti gba akọ́nimọ̀ọ́gbá ilẹ̀ Jámánì Bruno Labbadia látàrí òfin líle owó orí ilẹ̀ Jámánì. Èyí ló mú NFF kéde Eguavoen gẹ́gẹ́ bí adelé akọ́nimọ̀ọ́gbá fún ìdíje 2025 African Cup of Nations tí ó ṣẹ̀ṣẹ̀ parí ní ọjọ́ 7 àti ọjọ́ 10 oṣù kẹsàn-án. Lẹ́yìn ìdíje ọ̀mì àná pẹ̀lú Kigali ni àwọn kan ní Eguavoen ti jọ̀wọ́ ipò rẹ̀ kí ó tó sẹ́ ọ̀rọ̀ ọ̀hún síwájú ìdíje oṣù tó ń bọ̀ tako Libya. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn bí ó ṣe dé sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá ni Eguavoen ti sọ wípé ó ṣeni láàánú wípé àwọn kan máa ń ṣàdédé gbé ìròyìn ohun tí kò ṣẹlẹ̀ kiri. Eguavoen ní òun sì ń ṣe ìṣàkóso Super Eagles lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.